Kò sí ẹ̀rí fún ẹni tó ń ṣiṣẹ́ tí ò láṣeyọrí. O gbọ́dọ̀ láṣeyọrí. Kò sí evidence fún ẹni tó ń ṣiṣẹ́ tí ò dẹ̀ make ẹ̀. O gbọ́dọ̀ make ẹ̀. Àìjẹ́ bẹ́ẹ̀ you go explain tire. O kàn máa ṣàlàyé, ó máa ṣàlàyé tó máa fi kú ni. Ọlọ́run má jẹ́ ká ṣàlàyé tá a máa fi kú. Mo wá ń fi àsìkò yìí gbàdúrà fún gbogbo àwa tá à ń ṣiṣẹ́ kárakára, gbogbo àwa tá à ń tẹpá mọ́ṣẹ́ wa. Ọlọ́run á rọ ọlá ẹ̀ní, á rọ ọlá àsìkò yìí, á jẹ́ kí gbogbo ìdáwọ́lé wa pátá kó yọrí sí rere, á jẹ́ ká ṣàṣeyọrí ní gbogbo iṣẹ́ tá a yàn láàyò, á ní ṣiṣẹ́ fóníṣẹ́, àṣà ní máa ṣe ṣáá tí àwa ní fi rí ẹ̀rí. Ọlọ́run á jẹ́ ká rí evidence gidi o, ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ ńlá ni o. Olúwa rẹ̀ wá mọ̀ ṣiṣẹ́ ó má wá sí evidence tó show pé lágbájá ló ń ṣiṣẹ́ yẹn, tàmẹ̀dò ló ń ṣiṣẹ́ yẹn, ilé tó ti kọ́ nìyẹn, mọ́tò tó ti rà nìyẹn, business tó ti ní nìyẹn, ṣọ́ọ̀pù lé Ọlọ́run máa ṣàyè mi bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run ò dẹ̀ ní ṣe gbogbo ayé ẹ̀yin olólùfẹ́ wa lórí amóhùnmáwòrán Orísun. Ọlọ́run ò ní ṣe ayé yín ní ẹni tó ṣiṣẹ́ tí ó sì evidence. Àwa nínú evidence you go explain you go explain tire. Ọlọ́run má jẹ́ explain tire o. Ìwọ náà dẹ̀ ní explain tire. Bó ń wẹ̀ di ẹnu ẹ kó má gbàdúrà tiẹ̀. Èmi wà lórí amóhùnmáwòrán Orísun jẹ́jẹ́. Mo dẹ̀ rọra ṣàdẹ̀ mo ṣàdúrà yẹn fún ọ̀nà lágbára Ọlọ́run. O ní ṣiṣẹ́. Àwọn ọmọ mi á máa wò pé dáàdì ń bolẹ̀ wá. Dáàdì ń bolẹ̀ wá nígbà tí bàbá alágbájá ṣiṣẹ́ tiwọn. Nígbà tí alágbájá ṣiṣẹ́ tiwọn, màámi bolẹ̀ iná wa. Ọlọ́run ò ní ṣe ayé gbogbo ẹ̀yin òbí wa. Ọlọ́run ò ní ṣe ayé yín bẹ́ẹ̀. Ṣé tẹ́ bá ṣe ń ṣiṣẹ́ báyìí, lọ́lọ́run máa fi àlùbáríkà sí gbogbo iṣẹ́ yín fún wa. Á fi àlùbáríkà sí iṣẹ́ mi náà o. Á fi àlùbáríkà sí iṣẹ́ gbogbo tiwa. Ẹ̀yin mo fi kí gbogbo olólùfẹ́ mi káàbọ̀. Okay. Sórí Akíyín o. Akíyín o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ètò Akíyín o náà ni Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ mi, ọmọ bíbí inú Wonderful Dayọ̀ Kújọrẹ̀ lórí amóhùnmáwòrán Orísun tó yááyì. Bẹ́ẹ̀ níbẹ̀ mo ti ń post, ibẹ̀ ni mo ti ń ṣàkàn, ibẹ̀ ni mo ti ń post. Ẹ̀yin náà ti mọ̀ pé Orísun làgbà, Orísun lọ̀gá. Àwa ni ìmọ́lẹ̀ tí gbogbo àwọn amóhùnmáwòrán tó kù fi ń ríran. Àwa ni bàbá wọn náà, ẹni abálábà ni bàbá. Ẹ ló loud. Gbogbo olólùfẹ́ mi lẹ́yìn náà tí mo bá ṣe máa ń ṣe lórí ètò Akíyín. Gbogbo kíkí yín mo ti sọ fún yín. Ẹ máa tẹ̀ ẹ́ sí wa, ẹ tẹ̀ sójú ẹ̀ tó lọ gàrà. O fẹ́ kí ìyá ẹni, o fẹ́ kí bàbá ẹni, ìyàwó fẹ́ kí ọkọ ni ó kàn try. Àbáwọ̀ bá lélẹ̀ òkè tí ọkọ tí ò gbìyànjú. Ṣọ́kọ̀ ò gbìyànjú. Bàbá oníbàbà tó ti máa jí jáde láàárọ̀, tó ti máa wá nǹkan tẹ̀ ẹ máa jẹ, kẹ́kọ̀ọ́ jókòó, kẹ́kọ̀ọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ tí kẹ́ mọ́ wọ kitchen kí bàbá dẹ̀ kówó dé, dáàdì lágbájá owó school, dáàdì tàmẹ̀dọ̀ owó oúnjẹ, dáàdì lágbájá owó gas. Ẹ jọ àwọn bàbá yẹn ó tó kẹ́ máa kí wọn. Ẹ̀yin mummies ẹ wá kí dáàdì lórí ètò Akíyín kó tiẹ̀ lè mọ̀ wípé ìyàwó mi mọ̀ọ́re. Ẹ̀yin ọkọ náà kò yan yín sílẹ̀, ẹ wá kíyàwó yín. Ìyàwó ló gbé ilé dúró, ẹ kíyàwó. Ẹ̀yin ọmọ, come and greet your parents. Ẹ wá kí mọ́mì àti dáàdì ń gbìyànjú. Láìsí wọn báwo lẹ ṣe máa sanwó iléèwé. Ẹ kí mọ́mì, ẹ kí dáàdì, ẹ wá kí ọ̀rẹ́ yín. Ẹ dẹ̀ má wá gbàgbé gbogbo bí tẹ́ ti ń fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa. Ẹ jẹ́ ká máa mọ̀. Orúkọ ẹ má gbàgbé àti fi sí. Orin tí wọn náà wá fẹ́ ká bẹ́ẹ̀ fi sí gbogbo ẹ̀yin kíkí ẹ̀. Tẹ̀ sójú ẹ̀ kó o jẹ́ ká bẹ́ẹ̀. Ẹ rán mi iṣẹ́ torí mo ṣe wọ́n bí èwo. Ẹ fi iṣẹ́ kíkí yẹn, ẹ fi dá mi lọ́lá, ẹ fi tún tayé mi ṣe. Kémi Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ kí lẹ máa ṣe kí ni kí máa bá yín tẹ̀ sójú amóhùnmáwòrán Orísun. Nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yẹn, ẹ fi gbogbo kíkí yín síbẹ̀. Tó bá lè jẹ́ pé orí social media platform wa náà lẹ fẹ́ lọ, ẹ lọ sí gbogbo social media platform pátápátá @Orisun TV. Ẹ fi síbẹ̀. Bó jẹ́ Àyìnkẹ́ ló ń béèrè, @Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ní gbogbo orí social media platform. Tẹ̀ sójú ẹ̀ kí n máa bẹ́ẹ̀ yọ̀ nà. Ṣé ti rẹ́dì fún mi lẹ́ni ẹ̀wọ̀ ẹ fẹ́ mọ nǹkan tí mo kó wa? Ẹ fẹ́ mọ nǹkan tí mo kó wa? Ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ tá a bá máa padà dé. Ètò Akíyín ó ń tẹ̀síwájú. Akíyín o. Akíyín o. Ètò
Akínyìn ó sì ń tẹ̀síwájú. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí gbogbo ẹ̀yin mommies and daddies, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Àyìnkẹ́ Kújọrẹ̀ òun ni ó wà lórí ètò fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò Akínyìn lónìí. Amóhùnmáwòrán tẹ́ nífẹ̀ẹ́ jù lọ, amóhùnmáwòrán tó dá gánjíá tó dúró re, Orísun, ibẹ̀ náà ni a wà. Kí ni mo ní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lénìí ẹ máa jẹ ìgbáládùn woman crush wa. Ẹ fẹ́ mọ woman crush wa fún tèmi àbẹ̀yìn náà ti mọ̀ pé ní gbogbo àyájọ́ ọjọ́ tá a wà yìí a máa ń celebrate àwọn woman crush ọlọ́kọ̀ òjọ̀kọ àti wá ní woman crush wa. Ìwọ náà kò yẹ sílẹ̀ o, ẹni tí wọn náà bá fẹ́ ká máa fi ṣe woman crush àwọn ìlú mọ̀ọ́kẹ́ tó nífẹ̀ẹ́ sí jùlọ tó wò pé ókè wọ́n yẹ woman crush lórí ètò Akínyìn ní gbogbo àyájọ́ ọjọ́ èní, má gbàgbé láti jẹ́ ká mọ̀, tẹ orúkọ wọn sí wa, a máa bẹ́ẹ̀ lò wọ́n, a dẹ̀ máa sọ sítórì díẹ̀, ìtàn kínkínní ráńpẹ́ nípa àwọn tínú ẹ máa dùn táyẹ̀ máa gẹ́gẹ́ èmi ni mo fún Àyìnkẹ́ ní orúkọ yẹn fún woman crush lẹ́ni lórí Orísun, inú ẹ máa dùn àbí wàá fi wọn àwọn olólùfẹ́, wàá fi wọn àwọn ọ̀rẹ́. Táwọn ni woman crush wa lẹ́ni, woman crush wa náà ni ìlú mọ̀ọ́ká àgbà òṣèré Ìdòwú Phillips tí gbogbo ayé mọ̀ sí Ìyá Rainbow. Ó tó ká fi wọ́n jẹ woman crush wa. Àkọ́kọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo nífẹ̀ẹ́ Ìyá Rainbow púpọ̀, mo dẹ̀ mọ̀ pé kò sí ẹni tí ò nífẹ̀ẹ́ Ìyá Rainbow. A dẹ̀ ti mọ Ìyá Rainbow wípé ẹ lè bá wọn nídìí àwọn eré tó jẹ́ pé wàá wò tó máa wò pé kídẹ̀ nìyá ìṣe ìkẹ́ ẹ wọ àwọn ìyá mi ní eré bẹ́ẹ̀ máa wò pé kí wàá ní mọ́mì wá ṣe. Irọ́ ẹ lè rí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sọ, ẹ lè jèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn lára Ìyá Rainbow láíláí. Àti ilẹ̀ ni wọ́n ti máa ń ṣe eré róòlù ìyá yẹn láyé gbogbo àwọn èèyàn. Eré wo tẹ̀ ní Ìyá Rainbow wà tó ò ní fẹ́ wò, àwọn ẹlòmíì gan wá máa wò pé tí Ìyá Rainbow bá ti sí nínú eré yìí níbi táwọn èèyàn nífẹ̀ẹ́ wọn dé àwọn ò ní wò. A dẹ̀ tún wá mọ Ìyá Rainbow fún àwọ̀ tọ́lọ́run fún wọn. Ìyá Rainbow ní ìtẹ́lọ́rùn nínú àwọ̀ tí Elédùà jogún fún wọn. Gbogbo àná la mọ̀ kò jẹ́ tuntun. Ẹlòmíì báyìí ó máa dúdú kó tó bẹ̀rẹ̀ eré yìí. Ẹlòmíì á dúdú bí kóró sí, nígbà tẹ́ bá tún máa wò báyìí aláyé mi ti di sísí mi aláyé mi wọ́n ti di bóńtòrò. ẹ wá mọ̀ pé ẹni tí mo rí last week kọ́ lélẹ̀ akọ́lọ̀ yẹn tún ti jẹ́ náà, wọ́n ti lo cream, wọ́n ti bleach gbogbo ayé ara wọn, wọ́n ti bleach gbogbo skin, wọ́n ti pupa sí. So a mọ̀ wípé Ìyá Rainbow wọ́n jẹ́yàn kan tí wọ́n ní ìtẹ́lọ́rùn nínú ìwà tọ́lọ́run fún wọn. Ìfà ṣẹ́rí kọ́lọ̀ wọn dúdú wọn tó ń dán tó dúdú bí kóró sí yẹn kò yàtọ̀ láti ìgbà tá ti mọ Ìyá Rainbow. Wọ́n tún wá rẹwà sí bó ṣe ń dàgbà. Ìyá Rainbow jẹ́ èèyàn kan tó jẹ́ pé ẹ lè sọ pé wọ́n pupa nínú múvì kan ní ọ̀sẹ̀ tó kọjá, wọ́n tún ti pupa wọ́n ti dúdú nú eléyìí àbí wọ́n ti pupa ní ìkan. No. Ẹ máa rí i pé Ìyá Rainbow kọ́lọ̀ wọn yẹn náà ni eléyìí gan tẹ̀ ń jẹ́ nǹkan òwúrí fún gbogbo àwọn èèyàn, gbogbo àwọn tó ń wò wọ́n láwòkọ́ṣe pé Ìyá Rainbow role model mi, wọn ò bú ara, èmi náà ò gbọ́dọ̀ bú ara. So a ti mọ̀ wípé Ìyá Rainbow black wọn yẹn ò dẹ̀ sàn, báwọn òyìnbó ṣe máa ń sọ wá ní black don't crack, black yẹn ò sàn rárá. Àìmọye àwọn ẹlòmíì ti rẹ̀ pé àwọn wọn ti sán ara ti sán ni ara ti sán nínú gbogbo kọ́lọ̀ yẹn, bẹ́ẹ̀ ṣe máa rí lẹ́mọ̀ máa rí green, bẹ́ẹ̀ sì wọ́n máa rí gbogbo iṣan ti fún tẹ̀dọ̀, ẹ máa rí ẹ máa wò pé kí ló ṣẹlẹ̀ ṣẹ́ni yóò ní parẹ́ báyìí. Agbóríyìn fún Ìyá Rainbow ní títorí tiyẹn. Yàtọ̀ sí yẹn Ìyá Rainbow jẹ́ èèyàn pàtàkì láwùjọ, ibi tó dáa ẹ̀ẹ́dẹ̀ ní bá Ìyá Rainbow níbi tí ò dáa. Ṣe rí ìyá tọ́lọ́run ti fi wọ́n ṣe yẹn, òun náà ni inú ẹ̀ ni wọ́n ti ń tọ̀ látilẹ̀. Ẹ jẹ́ kí n tún wá fún yín ní jára kan sí nípa Ìyá Rainbow. Wọ́n ṣe ayẹyẹ ọjọ́bí ní ó ti pẹ́ sẹ́yìn díẹ̀ tí mo láǹfààní láti wà ńbẹ̀. Orísun tẹlifíṣàn náà ní àǹfààní láti lọ wà ńbẹ̀, wọ́n pè wá síbẹ̀. Náà ìgbà tí mo wá tí mò ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ọmọ Ìyá Rainbow, nígbà tí arábìnrin yẹn màsọ́mí tẹ̀ mọ̀ bóyá first daughter wọn àbí second daughter, wọ́n ní mọ́mí àwọn iron lady ni wọ́n. Ṣe mọ̀ pé ẹlòmíì tó bá ti di wípé ọkọ ṣaláìsí ó ti kú ìyàwó àti tọ́jú àwọn ọmọ ó máa ń rọrùn ká má sàn nǹkan míì. Ìyá Rainbow dẹ̀ jẹ́ tó jẹ́ kó dàbí pé wọ́n ṣe abiyamọ díẹ̀. Ọmọ wọn yẹn sọ fún mi pé at some point òun wò pé kí ọ̀tá ìyá yìí kú jàre, wọn ò lọ tá o, wọ́n la ọ̀rọ̀ yẹn straight bẹ́ẹ̀ yẹn mi mo lo ọ̀tá. Wọ́n náà wọ́n máa wò pé kí ọ̀tá ìyá yẹn kú torí mọ́mí àwọn ti burú jù.
gbogbo nǹkan báyìí wọ́n ní in fact wọ́n burú ju dáàdì àwọn gan lọ látìgbà tí dáàdì àwọn ti kú títí wọn gan tún wá lè ju tẹ́lẹ̀ Ọlọ́run máa wò pé ooo kọ́lọ̀ ń pọ̀ táyà ìjáre kọ́lọ̀ ń pọ̀ táyà ìjà Ọlọ́run máa wò pé kílé tiẹ̀ ó ní ṣùgbọ́n báwọn ṣe wá ń dàgbà làwọn wá rí pé ìbùkún ńlá gbà ni Ọlọ́run fáwọn because mọ́mí àwọn ò jẹ́ kí ààyè bàbá àwọn yọ ọ́ lẹ̀ wọn ò jẹ́ kó yọ ọ́ lẹ̀ ra gbogbo nǹkan tí bàbá wọn máa ń ṣe mọ́mí àwọn gan wọ́n tún ṣe ìlọ́po ẹ̀ fáwọn tó yẹ pé ní èní ìdọ́jọ́ òní àwọn fi àdúrà àwọn fi ń ran mọ́mí àwọn lọ́rùn pé ìyá Rainbow ládẹ̀tìgbà tí ọkọ wọn ti kú àwọn ò lè sọ pé mo ká mọ́mí mi mọ́ máa nǹkan ní ibì kan níjẹta àbí mo ká mọ́mí mi mọ́ ilé ìtura kan bọ́kọ wọn yẹn ṣe kú wọ́n gba kádàrà wọ́n dẹ̀ kọjú sí gbogbo àwọn ọmọ wọn dẹ̀ ń tọ́jú gbogbo nǹkan torí àwọn níyà wọn ni wọ́n ṣe ń tẹpá mọ́ṣẹ́ so lẹ́ni olónìí woman crush wa òun ni ìyá Rainbow àwọn náà wá gbàdúrà pé máma ẹ máa pẹ́ lágbára Ọlọ́run ẹ wò àgbè fún yín gbogbo olólùfẹ́ mi ẹ jẹ́ ká lọ jẹ́mu la orin Ribina pẹ̀lú Joe Boy Àdùnní ni àkọlé rẹ̀ mú padà bọ̀ akínyìn o. Kò sí fàárí kankan nínú kó o nídìí ìrànlọ́wọ́ kó o má lè lanu sọ̀rọ̀ ẹlòmíì akọ́ ti pakú ìgbéraga ti pẹ́ nínú ìgbéraga yẹn náà ìyà dẹ̀ ń jẹ Ọlọ́run má fìyà jẹ wá tó o bá nílò ìrànlọ́wọ́ kàn sáwọn tó lè ràn ẹ́ lọ́wọ́ kò sẹ́ni tó ní tó kò sẹ́ni tó mọ̀tàn wá máa jìyà wá tún máa ṣàkọjìyà wà ní no I cannot ask my dear brothers and sisters ask ìrànlọ́wọ́ ló nílò ó pààyàn béèrè la ẹnu ẹ sọ̀rọ̀ tó o bá ti nílò ìrànlọ́wọ́ máa sọ pé torí mo ní kó máa la ẹnu ẹ sọ̀rọ̀ tó bá nílò rẹ̀ kó wá dé onífáìn bàrà kiri o má wá ṣe jù tó bá ní nǹkan gidi láti béèrè ìrànlọ́wọ́ fún má ṣaláì má béèrè má bu ẹnu bọ̀dá lágbájá ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ tó bá ní wá ràn ẹ́ lọ́wọ́ kí láǹfààní ìrànlọ́wọ́ tó o nílò tó wá dákẹ́ o dẹ̀ ń ṣàkọjìyà o tún lẹ́mí ìgbéraga o ò lè sọ̀rọ̀ àánú ẹ ṣe mí o àánú ẹ ṣe mí sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè jẹ́ kó help ẹ ìwọ ẹlòmíì kan rẹ ó ti fakọlé ọ̀pá lọ́wọ́ ò ní kankan o ó ṣàfẹ́ kọ́ mọ̀ pé òkè èmi náà wà ń bẹ̀ èmi náà ṣe kíní kan ìyá ń jọ̀ tá ẹ̀ kí n má sọ nǹkan mi jọ ibi tó bá yẹ kó o ti gbé gbéraga sílẹ̀ bọ́ọ̀lẹ̀ sọ̀rọ̀ jẹ́ kó ràn ẹ́ lọ́wọ́ má lọ gbéraga sáwọn olùrànlọ́wọ́ rẹ wo ìyà lágbára Ọlọ́run àní jìyà ètò Àkíìyín ó ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí amóhùnmáwòrán Orísun lábala tá a wà yìí abala lifestyle tips ẹ ti mọ̀ wípé mi ò ní ṣaláì má fún yín láwọn tips tó máa ṣe mí láǹfààní tó máa ṣe wọ́n náà láǹfààní tó máa ṣe gbogbo wa láǹfààní pátápátá kí n tó wá kàn sí ẹ má gbàgbé kíkí àwọn àtẹ̀jíṣẹ́ kíkí yẹn àwọn ló jẹ mí lógún o àwọn ló jẹ mí lógún gidigidi ẹ máa fi gbogbo àtẹ̀jíṣẹ́ yín ẹ máa fi ránṣẹ́ sí wa kí gbogbo àwọn tó fẹ́ kí àwọn tó ti rí tipẹ́ àwọn tó ti rí lọ́dún méjì ò fẹ́ mọ bí tá a dé o ò fẹ́ mọ iye ojú tó ń wo amóhùnmáwòrán Orísun fi gbogbo àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ kí àwọn ọ̀rẹ́ tó ti rí ti pé ẹlòmíì tẹ́ ti kúrò secondary school láti 20 years ago kò gbúrò èèyàn kankan orí ètò Àkíìyín yìí ló ti lè rí wọn kàn sí kí gbogbo àwọn ọ̀rẹ́ kí dádì kí mọ́mì ọjọ́bí ni ọ̀rẹ́ ẹ̀ ń ṣe ni gbé wájú abẹ́ kí wọn ṣé dádì lọ ṣọjọ́bí gbé wá ṣé mọ́mì ni àwọn ọ̀rẹ́ ẹ̀ ni kí gbogbo àwa aláàánú ẹ kọ́ lè mọ̀ pé o mọ̀re wọ́n ní yiniyini kọ́ tún ṣe kí ni ká tún ṣe mí kí wọn ẹ fi gbogbo àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ sí wa má wàá gbàgbé tó bá ń fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ forúkọ ẹ sí ibi tó ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ fi sí orin tó o bá fẹ́ ká a play nígbà tá a bá kí wọn tó fi sí gbogbo ẹ ní máa ṣe kí ni máa tẹ̀ sójú ẹ̀fẹ̀ tí inú ẹ máa dùn tí ayọ̀ ẹ máa kún ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n máa mú lọ ní abala lifestyle tips kí ni mo ní fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kókó alákọ̀ọ́kọ́ mi ni wípé ẹ má jẹ́ ká máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ṣòrí bó ti lè wù kó kéré mọ́ máa tọ́jú owó ẹlòmíì ò mọ bó ṣe ń tọ́jú owó ṣe bówó yẹn ṣe ń wá báyìí bóyá o tiẹ̀ ní àǹfààní 100,000 kan àbò láǹfààní 200,000 kan àbí bó tiẹ̀ jẹ́ 30 àbí 50 náà ni nínú 30 àti 50 yẹn wò tó bá yọ 200 náà
oṣù wo láwa yìí ọdún yìí tún ti ń lọ tó bá jẹ́ pátì gbàtà ti kán sínú ọdún yìí bó jẹ́ 1000 ló ń dá lójoojúmọ́ ìwógó wa ti meye tó máa jẹ́ ń sìn má jẹ́ olè tó yẹ kí gbogbo nǹkan wà kọ́ fi gbogbo ọmọ mẹ́wàá jẹ wá náwó yẹn tójú àwa mọ́ bám wá ná tán òmò owó tọ́jú òmò owó díẹ̀díẹ̀ ná kí wọ́n ṣáà ti máa lọ ná tí ẹni ọjọ́ tó bá tún ti wá ló tún dé kò yẹ kó o máa gbégbé ayé ẹ̀ bẹ́ẹ̀ yẹn mọ bí wọ́n ṣe ń tọ́jú owó kóló wà tó bá dẹ̀ sí kóló àwọn ilé ìfowópamọ́sí wọ́n wà ń bẹ̀ ó tiẹ̀ lè ṣe kó jẹ́ pé o tiẹ̀ ní rí ATM yẹn wàá ṣí àkáǹtì jẹ́ pé o ní gba ATM card ẹ̀ ó tiẹ̀ ti wà dáadáa tá à ń ṣe a kò máa sọ pé òkè mo fẹ́ dáwọ́ yìí láti sáàyè bóyá wọ ìparí ọdún ni mi ní rí gbà ó kéré jù máa rí i pé òun tọ́jú owó má máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun kókó ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹ jẹ́ ká máa gbọ́ràn sáwọ òbí wa lẹ́nu àwọn ni wọ́n fẹ́ràn wa jù àwọn dẹ̀ ni wọ́n mọ nǹkan tó dáa fún wa jù ẹ mọ̀ a máa wò ń gbà mí pé mo ti di big girl mo ti di big boy àgbàlagbà ni mí náà mo ti gbéyàwó sílé náà mo ti ní kinní kan lé náà mo ti jẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ràn sí àwọn òbí wa lẹ́nu ẹ wo kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ wa tó àwọn pípù yẹn kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ tó ìyá ẹ̀ kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ tó bí ìyá ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ṣó tún wá fẹ́ gbọ́ kò sẹ́ni tó máa fẹ́ kó o ṣàṣeyọrí jù òun lọ ju bí bàbá ẹ̀ ṣe máa sọ pé ọmọ mi ó máa ga jù mí lọ ó máa ṣe dáadáa jù mí lọ́nà ó máa ṣọ̀wọ́ kó tó lè rọrẹ̀ tó máa sọ pé my friend I want you to be more successful than me ó wà omi sọ pé kò sì bọ́ irú ẹ̀ ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n gan láàárín ọmọ ìyá sí bàbá ṣùgbọ́n ṣó orí àwọn òbí bàbá wa ìyá wa kò sẹ́ni tó nífẹ̀ẹ́ tó bí wọ́n ṣe nífẹ̀ẹ́ wa kò dẹ̀ sẹ́ni tí ó ń fẹ́ kí a ṣe oríire tó bí wọ́n ṣe fẹ́ ká a ṣoríire jù àwọn lọ tí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tí wọ́n bá ń bẹ ẹ sọ̀rọ̀ bóyá ẹ̀yin náà ti dàgbà pé àwọn ẹlòmíín wá ti wò pé amú ti dàgbà náà ìyá yẹn kí ló tún fẹ́ sọ fún mi amú ti dàgbà bàbá ẹ̀wẹ̀ ní sùúrù àsìkò tí yín nìyẹn ẹ sì máa gbọ́rọ̀ sí àwọn òbí lẹ́nu ó ṣe pàtàkì kọ́lọ́run túbọ̀ máa fún wa lẹ́mìí ẹ̀mí tá a máa fi gbọ́rọ̀ sí gbogbo àwọn òbí wa lẹ́nu o àmì síwájú sí àwọn nǹkan tó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ẹ jẹ́ ká mọ ọ̀rẹ́ tá a máa yàn ẹ jẹ́ ká máa fi ọpọlọ ká máa fi yan ọ̀rẹ́ ń pa ni bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ ńlá ni wọ́n á ní ẹ fọ̀rẹ́ ẹ̀ wọ̀n mí kí n mọ orú èèyàn tó jẹ́ fọ̀rẹ́ ẹ̀ wọ̀n mí kí n mọ àwọn ẹlòmíì tó bá ti rírò àwọn ọ̀rẹ́ tó ń bá ìwádìí mọ̀ pé àwọn eléyìí ọ̀rẹ́ kọ́rẹ́ lélẹ́yìn nǹkan ọmọ burúkú làwọn eléyìí ẹ jẹ́ ká máa yan ọ̀rẹ́ wa pẹ̀lú ọpọlọ choose your friends wisely báwo lóyìnbó ṣe máa ń sọ ẹ jẹ́ ká máa yàn wọ́n pẹ̀lú ọpọlọ pípé ẹ jẹ́ ká mọ àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé tí nǹkan bá tiẹ̀ ṣe é gan tó bá wà nínú ìṣòro tó bá ti pè wọ́n lẹ́ẹ̀kan ẹ̀mejì wọ́n á ti rò pé nínú ọ̀rẹ́ mi ni tó máa gbárùkù tẹ̀ tó máa dóde kò ní ṣàwọn ọ̀rẹ́ tó yẹ pé wọ́n máa sọ yá fún mi lélẹ̀ o ti fún wọn mo lè wọ́ o ti fún wọn ìwọ tó dẹ̀ ń fún wọn lè fún ẹ wọn lè ṣe kankan fún ẹ kódà ẹni tó yẹ pé gbogbo ayé títí wọn ò fi jí àwọn ọ̀rẹ́ wọn lè fi kọ́ kínkín ní báyìí wọn ò lè fi bẹ́ẹ̀ ṣeré ṣe mọ̀ ọ̀rẹ́ níní náà ó ṣe pàtàkì nínú ayé wa ọ̀rẹ́ lè jẹ́ ká ṣìnà ọ̀rẹ́ dẹ̀ lè jẹ́ ká dé ilẹ̀ lérí wa ìwọ ni kó wá mọ irú ọ̀rẹ́ tó ń yàn tó bá ti ayé pé wọ́n sákùlẹ̀ kọ̀ wọ́n náà kọ̀ wò irú àwọn ọ̀rẹ́ wo ló ń kó ṣáwọn ọ̀rẹ́ tí wọ́n ń jẹ́ káyé ẹ máa ní tẹ̀síwájú ni àbáwọn ọ̀rẹ́ dàbí ń ṣe dà àwọn ọ̀rẹ́ mi ayé wọn ti bàjẹ́ ayé wọn ti rún báyé wọn tó dẹ̀ ṣe rún yẹn wọ́n dẹ̀ ti rọra wò pé ó dẹ̀ ń pé ọmọ yìí ogun ẹ̀ fẹ́ gbérí dé ológo lélẹ̀ náà rẹ̀ sórí báyé tiẹ̀ náà ṣe máa rún pẹ̀lú báyé ṣe máa rún pẹ̀lú wọn òun ló máa wá ìdí tó o ṣe máa mọ orú ọ̀rẹ́ tó o máa yàn nìyẹn yan ọ̀rẹ́ dáadáa pẹ̀lú ọpọlọ àwọn ọ̀rẹ́ mi ọtí mímu ní kúra o lákòjọ tẹ bá ti rówó yẹn báyìí ọtí mímu mi ìsọpọ̀ ọtí mímu ò dáa náà tó bẹ́ẹ̀ gẹ̀ bọ́ má mú para kò tó gbọ́ àwọn nǹkan yìí náà ó nìkan tó ń ṣe nínú ayé wa àmọ́ má máa jẹ́ àwọn ọ̀rẹ́ tó yẹ pé ẹ wà mọ́ ọmọ tí ẹ máa já sí kànáà ẹ máa kó sí gọ́tà obìnrin náà ọ̀rẹ́ wo ló ń tẹ̀lé sáwọn ọ̀rẹ́ onínàbí ni kò sí gbogbo àwọn táwọn yìí tí wọ́n mọ̀ bó ṣe ń gbé dúdú ni wọ́n ń gbé pupa
ayé ẹ̀ ń dà lọ ká má sọ mí ni yan ọ̀rẹ́ gidi yan ọ̀rẹ́ gidi. Gbogbo olólùfẹ́ mi ẹ jẹ́ ká lọ fi ẹsẹ̀ rajo tá a bá máa padà dé ètò AkiiYin o ó sì ń tẹ̀síwájú pẹ̀lú abala lifestyle tips. Ẹ jẹ́ ká lọ gbọ́ bá mi láti ọwọ́ crayon kọ́dà wọ AkiiYin o. Bá mi láti ọwọ́ crayon òun ni ẹgbọ́tàn yẹn látọwọ́ crayon. Bá mi tí mo dẹ̀ wá gbọ́ yẹn ó mú mi ṣèrántí bàbá mi Dayọ̀ Kújọ ọ̀rẹ́ lágbára Ọlọ́run fún gbogbo àwa tá a ti pàdánù bàbá wa Ọlọ́run á máa bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Bá mi láti ọwọ́ crayon òun lẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yẹn ètò AkiiYin o ó dẹ̀ ṣì ń tẹ̀síwájú fún gbogbo ẹ̀yin tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. À ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣe pàtàkì ní ìgbésí ayé àwa ẹ̀dá, àwọn nǹkan tó ṣe pàtàkì àti sọ̀rọ̀ ká má máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Ó kéré jù ni ẹ jẹ́ ká máa tọ́jú owó, a ti sọ̀rọ̀ pé ká máa gbọ́rọ̀ sáwọn òbí wa lẹ́nu, a ti sọ wípé ká máa yan àwọn ọ̀rẹ́ wa pẹ̀lú ọpọlọ, kakọ̀ má máa yà àwọn ọ̀rẹ́ ṣá àwọn ọ̀rẹ́ ṣá kakọ̀ má máa yàn wọ́n. Síwájú sí ní abala lifestyle tips, ẹ jẹ́ ká máa kọ́ bá a ṣe máa dá wà. Báwo lóyìnbó ṣe máa ń sọ learn to be alone, káàdẹ̀wà independent. Now ìwọ tó bá jẹ́ kí gbogbo ayé ẹ o ti gbé léyàn, o ò lè ṣe without lágbájá, o ò lè ṣe without tàmẹ̀dò. Ọjọ́ tó bá já ẹ kulẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ayé ẹ sí? Ìyẹn lẹ máa gbọ́ tẹ máa ní àwọn kan wọ́n lọ para wọn ni o, èèyàn kan wọ́n ti admit ẹ̀ hospital nítorí pé kí ni? Torí pé o ò tí kọ́ bí èèyàn ṣe máa ń dá wà. Jọ àwọn ọ̀bẹ́jì gan tó bí nínú oyún tó jẹ́ pé ọjọ́ wà ní same room, ó máa tásìkò kan wọ́n máa dá wà. So kí ló wá ṣe wọ o dẹ̀ ń ṣèbejì, ṣé ọbí èèyàn kan pọ̀ mọ́ ẹni? Wàá kọ́ bó ṣe máa dá wà, wàá máa pèsè ọkàn ẹ sílẹ̀ pé tí lágbájá bá fi mí sílẹ̀, pàápàá jùlọ fún gbogbo àwọn tó tẹ̀ jẹ́ pé ẹ mọ̀ wọ́n gbọ́kọ sórí wọ́n gbáya sórí. Mi ò ní kẹ́ má nífẹ̀ẹ́ ọkọ yín o, mi ò dẹ̀ sọ pé kẹ́ má nífẹ̀ẹ́ aya yín, ẹ má ṣì mí gbọ́, àmọ́ máa kọ́ bọ́kọ̀ ṣe ń dá wà. Ọkọ yẹn náà lè lọ lu ọba, ayẹyẹ náà lè lọ lọ́wọ́. Òkè báwo ló ṣe fẹ́ ṣe nígbà tó bá jẹ́ pé gbogbo ayé ẹ o ti gbé léyàn kan, o wà nílé jẹ, o ò nílé sùn, o ò nílé ṣe kankan. Ẹlòmíì bóyá èèyàn kan tiẹ̀ ló gbé gbogbo ayé ẹ lé pé ó máa ń fún ẹ lówó, ọjọ́ tó bá sáfẹ́rẹ́fẹ́ ni ẹ báwo ló ṣe fẹ́ ṣe náà? Ìdí tí wọn náà ṣe máa kọ́ bó ṣe máa dá wà dẹ́ni wọn náà wá nǹkan tó máa dá ṣe fúnra rẹ̀. Wàá mọ̀ pé òkè tí ọ̀nà eléyìí tó bá dí lágbára Ọlọ́run ò ní dí mọ́ wa. Wàá mọ̀ wípé ìwọ náà ti ní nǹkan tó máa fàbọ̀lé, ìyà yẹn ò ní jẹ́ ẹ́ délẹ̀. Kọ́ láti máa dá dúró, kọ́ láti máa dá dúró. Má dẹ̀ fi èèyàn ẹlẹ́rọ ara má fi ṣègbẹ́kẹ̀lé kí tí ẹ má bàa bá ẹ. Ọlọ́run ọba nìkan lọ́ba tí kò ń dojú tẹ̀ dá, tí òun jẹ́ ìdàkulẹ̀. Ọlọ́run ọba nìkan ni kò dìrọ̀ mọ́. Ṣóréyàn mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Síwájú sí educate ara ẹ̀, kọ́ ara ẹ̀, máa kọ́ ara ẹ̀. Fine, iléèwé dá o, a máa lọ iléèwé, a máa lọ girama, a lọ iléèwé ẹ̀kọ́ gíga. Àmọ́ sórí gbogbo ẹ̀ náà, ìwọ náà tún wọ́n ní téèyàn tó bá bíyàn, èèyàn tún máa ń túnra ẹ̀ bí ni. Ìwọ náà tún túnra ẹ̀ bí. Educate yourself. Báwo lóyìnbó ṣe máa ń sọ? Mo ti sọ òyìnbó, ẹ má bínú. Máa kọ́ ara ẹ̀, máa kàwé, máa ka àwọn oríṣiríṣi. Mi wá ní kó máa lọ kàwé àwọn òwe òṣì o, àwọn òwe tó máa fi kún ọgbọ́n ìmọ̀ àtòyí ẹ. Kàwé mọ́ kàwé. Nínú ìwé kíkà yẹn náà wàá tún rẹ́ kọ́kọ́, wàá mú nǹkan kọ́kọ́. Kò sẹ́ni tó ń mọ̀tọ̀, ṣùgbọ́n tó bá lẹ̀mí àti máa kàwé, tó bá lẹ̀mí àti tún máa kọ́ nǹkan mọ́ nǹkan tó mọ̀, gbàgbé, wàá mú àwọn nǹkan gan. Educate yourself, read daily, mọ́ kàwé. A mọ̀ pé kò easy, o máa lọ bíṣẹ́ wà dé, bọ̀ tó bá ti ráyè yẹn kan gbé nǹkan kan, máa kàwé, máa ka ìwé. Lákòótán kí ni mo tún fẹ́ sọ fún ẹ? Nífẹ̀ẹ́ ara rẹ. Ìyẹn gangan ló ṣe pàtàkì, ló ṣe kókó. Nífẹ̀ẹ́ ara rẹ, má dúró dè àwọn èèyàn
ẹlòmíì báyìí validation ló máa wá kiri. Nífẹ̀ẹ́ ara rẹ̀, tó bá ti nífẹ̀ẹ́ rẹ̀ kò wá sí nǹkan téèyàn lè sọ sí ẹ, kò sí nǹkan tó lè fojú ẹ rí, kò sí bó ṣe lè sọ pé ẹ wo orí ẹ bó ṣe rí o, ẹ wo ojú ẹ rogodo bí ojú Àyìnkẹ́ o, wàá mọ̀ pé I love myself, Ọlọ́run ló dá mi láwòrán ara ẹ̀. Tó bá ti nífẹ̀ẹ́ ara rẹ̀ kò sí nǹkan kan téèyàn kọ́kọ́ lè fi ẹ́ ṣe. Kódà bójú olólùfẹ́ ẹ̀ kan ló jẹ́ ẹkulẹ̀ wo, ìfẹ́ tí wọ́n gan ní sí rẹ̀ ti tó àti tọ́lọ́run dẹ̀ ní sí ẹ. Ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀ wàhálà máa wà, Ọlọ́run má jàrí wàhálà. Àìnífẹ̀ẹ́ ara ẹlòmíì ló máa mú wọn lọ́ máa lọ sọ pé òkè àwọn fẹ́ lọ ṣe sọ́jú o, ó máa wá rẹ̀ ṣùṣù báyìí, wàá sọ pọ́jọ́ ẹ̀yìn tọ́lọ́run fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn. Ó nífẹ̀ẹ́ ara ẹ nìyẹn. Wà lọ́jọ́ iwájú tọ́lọ́run fún ẹ yìí kò dá kò bright tó, wàá ṣẹ̀ lọ máa lọ, wàá máa lọ sanwó rí biribiribi, wàá lọ máa fi ṣọjọ́ iwájú àtẹ̀yìn. Àwọn ẹlòmíì gan nísìnyí ẹ̀mí wọ́n ti ń gbabẹ̀ lọ. Ẹni tó gbárù bẹ̀ yẹn lọ kí la fẹ́ sọ, ṣá máa pìtì ẹ̀, àbá máa sọ pé àkúkú tù kú ẹ̀. Àìmá nífẹ̀ẹ́ ara èèyàn ló máa mú èèyàn máa lọ sọ pé òkè o, wọ́n bá stature tọ́lọ́run ra fún mi yẹn, hips yẹn ó ti pẹlẹbẹ jù náà. Hips yẹn ó ti rí goro sójú. Mo fẹ́ large hips bíi ti Shakira, mo fẹ́ máa ṣe Shakira. Mo fẹ́ wide hips bíi ti Beyonce. Ló máa lọ, ẹ ló máa fẹ̀mí ara yín, ẹ máa fi wéwu. Ẹ máa lọ ṣàwọn nǹkan tó jẹ́ pé etí ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́, ojú ò gbọ́dọ̀ rí. Mo ń wo fídíò kan lẹ́nu ọjọ́ mẹ́ta lórí social media. Sísí yẹn, stature ẹ̀ wà òkè, ó fáyìn o. Àìmá nífẹ̀ẹ́ ara ẹ̀ tó bó ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún kiri yẹn. Ó kú kí comment pé ṣé wọ́n fọ̀ sí ẹni. Gbogbo ìrora tó ń jẹ nínú gbogbo nǹkan tó lọ ṣe yẹn, òun ló ń palẹ́kún. Tó ní tó bá jẹ́ pé òun ti mọ̀ ni, òun ò ní lọ ṣe kíní, òun ò ní lọ ṣe BBL, òun ò ní ṣe kíní kan. Àìmá nífẹ̀ẹ́ ara èèyàn tó ló máa mú yàn máa ṣe ojú kòkòrò kiri, bọ́lọ́run ṣe dá ẹ kò tẹ́ ẹ lọ́rùn. Ṣé Ọlọ́run tó wù ẹ tó dá ẹ léyàn kúkúrú, ṣé Ọlọ́run ò mọ̀ nǹkan tó ń ṣe ni? Ọlọ́run tó dá ẹ léyàn tínrín, ṣé Ọlọ́run kò try kò mọ̀ nǹkan tó ṣe ni? Ọlọ́run tó dá ẹ léyàn tó lómi lára, tó bá wá lómi lára títí tó bá láìkí ẹ lọ gym lọ ṣe exercise. Kò sí stature tó fẹ́ tí o ò lè rí tó bá lọ ṣe exercise ní gym. Nífẹ̀ẹ́ ara rẹ, má dúró de àwọn èèyàn kan tó máa nífẹ̀ẹ́, kan tó bá dúró de àwọn èèyàn gbogbo ìgbà lọ́wọ́ máa disappoint ẹ. Tó bá ti nífẹ̀ẹ́ ara rẹ ó ti tán. Tó láyọ̀ kò nífẹ̀ẹ́, kò sí nǹkan tí anybody lè ṣe, kò sí nǹkan tó tẹ̀ lè sọ gan. Inú ẹ̀ máa dùn, ayọ̀ máa sọ oh I'm pretty, I'm fine, I'm pretty. Gbogbo olólùfẹ́ mi lé àníri jù báyìí lọ ní abala lifestyle tips. Ẹ má gbàgbé gbogbo kíkí yín pátápátá, ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí nọ́mbà tí ó ń lọ lójú amóhùnmáwòrán yìí. Tó bá dẹ̀ jẹ́ pé orí social media platform wa náà lẹ fẹ́ fi sí ní gbogbo orí social media platform pátápátá @Orisun TV. Tó bá jẹ́ pé mi ló fẹ́ fún personally pé òkè Àyìnkẹ́ mo fẹ́ tẹ kíní sí @Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ní gbogbo orí social media platform. Ẹ kí gbogbo àwọn tẹ́ fẹ́ kí. Tẹ́ bá dẹ̀ ti ń fi àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́, ẹ má gbàgbé láti fi orúkọ yín sí. Ẹ dẹ̀ má gbàgbé láti fi ibi tẹ́ ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa síbẹ̀. Ẹ má tún wá gbàgbé láti fi orin tẹ́ ẹ nífẹ̀ẹ́ láti fi Sunday kí n mọ bá yín play. Ẹ wo iṣẹ́ tí mo gbà lórí ètò Akíìyín ò nìyẹn. Ká máa kí gbogbo àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀, ká máa kí wọn, ká máa kẹ̀ wọ́n, ká máa kí wọn. Kí ọ̀rẹ́ ẹ kan sára sí gbogbo àwọn tó ti rí tipẹ́, kan sára táwọn tó ń ṣe rere fún ẹ. A ní rí jù báyìí lọ lórí ètò Akíìyín o, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lórí amóhùnmáwòrán Orísun. Ẹ má lọ máa sùn lórí Orísun ṣé ti yẹn, kọ́sítẹ́ ẹ bá ti ń sùn ẹ̀ ní sùn o. Ẹ má sùn kẹ́ ẹ lè máa sùn. A máa ṣe lọ pẹ̀lú orin Fireboy pẹ̀lú Feels Catch You. Ó dàbọ̀.